wọnú ilé ọba ìlú Ìlọrin ọ̀nà mẹ́ta ni. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ni ọ̀nà yìnyín tẹ́ ń wò tẹ́ gbà wọlé yìí. Sheikh Alimi orúkọ rẹ̀ gangan tí wọ́n gbà ní àfáà àgbà, orúkọ rẹ̀ gangan ni Sheikh Muhammadu Sọ́lí ọmọ Jàǹtá tó wá láti ilẹ̀ Sókótó. Orúkọ ọba alákọ̀ọ́kọ́ ni a sọ ní géètì, òun ni Sheikh Abdulsalam. Ọba ẹlẹ́ẹ̀kejì ni Shita. So bí àfáà ni bàbá ọba bó ṣe wáyé nù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀, mọ́ṣáláṣí Jímọ̀ wà ní tí a ti ń kí Jímọ̀. Òkè níbẹ̀ yẹn ni Emirates Conference Hall ló wà. Nísàlẹ̀ ni yàrá àwọn balógun léyìí tó ṣe pé bàbá náà ní àyè kan níbẹ̀. Ibi ọ́fíìsì wọn tán bá ní lọ sí ọ́fíìsì àwọn balógun. Bàbá wa alánàmọ́ ibi tí àwọn náà máa ń jókòó sínú. Ibi tí a wà yìí là ń pè ní di Támbàrí. Olóko mẹ́rin Ìlọrin, òpó tí wọ́n ń sọ nípa rẹ̀ ní. Òpó kọ̀ọ̀kan a rí mọ́lẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àti àmì ìjẹjà ni wọ́n rí mọ́lẹ̀. Òpó tó ṣe é pé ọjọ́ orí rẹ̀ kì í ṣèsìn. So ìjẹjà rẹ̀ tí wọ́n tó iná wọn fi rí pé òun lẹ́ẹ̀kọ́kọ́ kan iná wọn fi ń pe ọba Ìlọrin tó fi ń kì ní olóko mẹ́rin Ìlọrin. Támbàrí òun yìí fi hàn yín tá a bá débẹ̀. Tá a bá débi Támbàrí òun, ìlú àdáyébá ni tó ṣe pé ọjọ́ orí rẹ̀ ó bá Ìlọrin mu díẹ̀, tó ṣe pé láti gbà tí láéláé ni ọjọ́ rẹ̀. Àrọ́mọdọ́mọ àwọn tí wọ́n ní àmì tí wọ́n wà ń bẹ̀ ńgbà tí lòun fi bẹ̀rẹ̀ iṣẹ́ òsì mọ́. Ẹ já lọ. Ǹjẹ́ ẹ mọ̀ pé ibi ojú tí àmì àríwá sí láyé ìgbà kan ìsọ̀ níbi tí shops ìsọ̀ tí wọ́n ti ń pàtẹ ọjà ìlẹ̀kẹ̀ oúnjẹ nǹkan oúnjẹ ọjà níbí ọjà ọba. Àṣà àti ìṣe wa ní Ìlọrin, torí gbàrà tí ọba bá ti dé ẹnu ọ̀nà níbẹ̀ gbọ́ ìbọn gbà. Kì í ṣe tí gbogbo wa tí ò mọ sójú ọ̀pọ̀lọpọ̀ wa. Wá rí tó máa fi ẹṣin sáré láti ẹnu ọ̀nà alákọ̀ọ́kọ́ lọ sí ẹnu ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tá à ń pè ní wọ́n ní ẹṣin béréndé. Wọ́n bá wá sí ọ̀kan yìí, wọ́n á tún bẹ̀rẹ̀ láti ẹnu ọ̀nà bọ́ síbi ilẹ̀kùn ọba ẹlẹ́ẹ̀kejì. Tí wọ́n bá wá ṣe tán, ọba wa wọlé, yóò wá yíká, yóò kí gbogbo àwọn èrò. Wọ́n wá gùnkè, wọ́n ṣe kí ni wọ́n kí àwọn àlejò kan tó tún wọ fádà. Àwọn àlejò máa lọ tiwọn. Ìjọ kẹta là ń pè ní ìjọ báríkè. Tó bá ṣe àsìkò ọdún iléyá ni wọ́n ṣe kí ni wọ́n ṣe dábà. Ẹ já lọ. Kò sí tí ń jẹ́bọ nílùú Ìlọrin, kò sì sí àṣì ní ààyè o. Àmọ́ láti fi pọ́n ààyè ilé, èrò àlọ èrò àbọ̀ tó bá ń tẹ̀ lọ tẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ yóò yinrin tó fi já sí pé ibi yóò parẹ́. Àti pé ibi tí àáfàá àgbà tí wọ́n máa ń sábà jókòó sí ṣàdúrà ńgbà mí ìlà ààyè tí ẹ wò yìí. Ìlú tí à ń pè ní ìlú Támbàrí
tí wọ́n máa ń lù ní àyè ibi tí òpó mẹ́rin yẹn wà. Wọ́n ń lù ní alẹ́ ẹjọ́ Àlàmísì àti àárọ̀ ọjọ́ Jímọ̀ láti fi bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan lálẹ́ àti tá a bá ṣọdún Iléyá àti ọdún ààwẹ̀. Tẹ́ ẹ bá rí, wọ́n ṣẹ̀ṣẹ̀ pààrọ̀ eléyìí ni kò pẹ́ tí wọ́n fi pààrọ̀ rẹ̀. Ṣùgbọ́n láyé ìjọ́un ọsán, okùn tí wọ́n ṣe látara awọ ni wọ́n fi ń ṣe okùn ní ìgbà náà. Kó tó wá di pé ọ̀làjú dé tí wọ́n wá ń lo okùn tọ́ìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí. Tá a bá ní ìbéèrè o, kàkàkí tí a máa sọ pé ẹ rí pé fèrè tẹ́ ń wò yìí, òun là ń pè ní kàkàkí ló bí òwe pé téèyàn bá jí kò lè rí ifán, torí òun èyí jí ifán torí kò síbi tí ó ti fán tí wọ́n ní gbọ́. Pẹ̀lú ohun rẹ̀ tó máa ń lalẹ̀, kò sí bó ṣe fán. So ìdínú tí wọ́n fi sọ pé olè tó jí kàkàkí ọba, ibo ló ti fẹ́ fán, kódà kó fán nínú igbó, wọ́n gbọ́, wọ́n sì mú. Òfin ó sì ṣe kí ni? Òfin ó sì kópa títí ẹ̀ lára rẹ̀. Àwọn ìlú kéékèèké mi ń bẹ tí wọ́n pè ní bẹ̀m̀bẹ́. Àwa náà mọ̀ ẹ̀ tí wọ́n fọ́n fún ẹlòmíì nínú wa tó bá di pé ń ṣèyàwó. Bá débì, a máa ń bọ́ bàtà wa so ká tó wá wọnú fádà. Ibi tí a wà yìí ni à ń pè ní ààfin ọba. Bí ẹjẹ́ wọn jòkó ilé ọba wọn wà, bí ẹ ṣe rí lẹ́yìn kọ́tìnì ni ìjókòó ọba wà. Ààfin ọba gangan ní ẹ̀gbẹ́ báyìí làwọn balógun ó jókòó sí, ẹ̀gbẹ́ báyìí ni àwọn ìmáàmù wọn ó jókòó sí. Èmi àti á jókòó síbi ààyè yòókù. Bó ṣe gómìnà ni àbí ààrẹ ló bá wá, ibi wọn ó jókòó sínú. So gẹ́gẹ́ bí a ṣe mọ̀, tó bá ṣe pé àwọn ìmáàmù wọ́n fẹ́ kí ọba tán bá wọlé, wọ́n bẹ̀rẹ̀ ìkúnlẹ̀ alákọ̀ọ́kọ́ bí, ẹ̀kejì láàrin, ẹ̀kẹta ń bi iwájú ọba níbi tí wọ́n ti bá ọba bọwọ́. Ṣùgbọ́n tó bá ṣe pé balógun ni, àkọ́kọ́ látẹnu ọ̀nà, ẹ̀kejì láàrin, ẹ̀kẹta níbí. Fún àwa tí a bá fẹ́ mọ ètò báwo ni a ṣe fi wà fúnra wa fún pé ta ni àwọn wo lọ̀gá lálákọ̀ọ́kọ́, àwọn wo ló tẹ̀lé wọn, àwọn wo ní elétò ìjọba, léyìí tí olóyìnbó ń pè ní hierarchy. Organogram ní tí ó fi hàn yín. Àwọn alákọ̀ọ́kọ́ ní ìpele ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta, ẹlẹ́ẹ̀kẹrin, ẹlẹ́ẹ̀karùn-ún, ẹlẹ́ẹ̀kẹfà. tó Ìlọrin Emirate èrò náà ló fa bó ṣe fọ́. Àwọn márààrún àwọn Emirate local government, Aṣàmúrò, Ìlọrin East, Ìlọrin South àti West. Nínú àwọn district head tí a ti ń jẹ dáúdù, àwọn ni èyí tí wọ́n kọ kalẹ̀ tí a ti yà fún wa fún rírí àti fún àlékún ẹ̀kọ́. Emirate. Níbẹ̀ ni wọ́n ti wé láwàní, tí orúkọ ẹni tí ń wé láwàní fún wa wọ́n pè ní Bàdíkò. Iṣẹ́ rẹ̀ ni àjogúnbá ni. So
òun ni ó wí láwàní fún olóyè. Iṣẹ́ láwàní ni òun ṣe. Ọba ibi wọn ti ń wí. Tó bá ṣe pé láwọn ààyè ibòmíì ni, wọ́n máa ń mú ọba wọ ibì kan tí ó ti máa ṣe àwọn ìmúra àtàwọn ètò kọ̀ọ̀kan ní ilẹ̀ ibòmíì, tó ṣe pé gbogbo àwọn tó bá yẹ pé ó ṣe yóò ṣe nínú ilé òun. Wọ́n ń pe ilé yẹn ní ìpẹ̀bí. Ṣùgbọ́n àwọn ò ní pẹ̀bí, ibí ni ọba ti wá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti tì í nì. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ṣáláṣí jíjì ni kó tó di pé wọ́n mọ kíní tẹ̀ ń wò yìí. Jíjì, ibi tí wọ́n ti to òkúta kalẹ̀, wọ́n gbábẹ̀ tí wọ́n tọ́jú ibẹ̀ tó ṣe pé wọ́n máa kírun níbẹ̀. Ibẹ̀ là ń pè ní mọ́ṣáláṣí jíjì. Ibí wọ́n máa ń lò ní gbogbo ààwẹ̀. Ibí ni ṣé Álímì ti máa ń kọ́ wọn ní kéwú. Eléyìí ni àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀, eléyìí làwọn tí wọ́n ti parí Kùránì. Nísìnyí wọ́n ń lò fún ìkómọ, igi síso, Kùránì kíké, àdúà àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní òkè, ibẹ̀ ni ààyè àwọn obìnrin wà. Wọ́n ó ṣílẹ̀kùn yìí táwọn obìnrin ó máa gbabẹ̀ lọ òkè. So ibí ti wà láti àsìkò ìgbà Ṣéhù Álímì, wọ́n ti ń lo ààyè yìí títí di òní. Ẹ lè yọjú kẹ́ wo bí ibẹ̀ ṣe rí. Àwọn igi tó jẹ́ igi àbáláyé, igi bẹ́ẹ̀ ṣe ń wò yìí, ọjọ́ orí rẹ̀ kì í ṣe ìsìn. Igi ọdán, igi tó ṣe pé ó ti pẹ́. Ẹ rí àwọn Yorùbá máa ń pòwe kan pé ọlọ́dán ò ní àjàrẹ̀rẹ̀, ó wá ní wọládé sì jí, kí ló sì dìbò. Ẹni tí kì í bá ṣe pé Ọlọ́run rọ̀ lọ́rọ̀, fàájì kí ló fẹ́ máa ṣe lábẹ́ igi? Òun náà ti dọ̀lé olè nu. So àwọn ọba náà wọ́n máa ń gbin nǹkan wọn fúnra wọn. Ilé ọba Sókótó là á pè bí. Tí Sultana Sókótó tó bá wá, ibí ló máa ń wà. Ẹbí. Ó yà yín lẹ́nu. It's because you are judging the book by its cover. That's it. Èèyàn mẹ́ta níbẹ̀ nínú ẹ̀. Ẹ ń fi ojú pé ọba Sókótó nígbà tí ì ṣe pé gbogbo èèyàn wọ́n ń ṣe fún ibi tí wọ́n ti ń ṣe kíni tó ti ń dájọ́. Wọ́n wá wó ilé òun, wọ́n á fi akọ́ ilé. Ibí níbi tí wọ́n ti ń dájọ́ láyé ìjọ́un, court of law. Ibi tí wọ́n ti ń dájọ́, wọ́n ń gbélú àgbàlá, ó dáràn ni. Ṣùgbọ́n wọ́n á kọ́ ilé. Ààyè tó lè gba ọba mọ́kànlá lẹ́ẹ̀kan náà ó wà ń bẹ̀. Àárín rẹ̀ ni wọ́n lè ṣe àpéjọ táwọn lọ́balọ́ba ó jókòó sí. Ẹ rí bí kinní ìṣe wà, bẹ́ẹ̀ ṣe ń wò ó ṣe kéré mọ́ ẹ̀. Oró ni ó ti wáyé tó kàn rọra àyàn lábẹ́ awọ. Kó gun lábẹ́ awọ kó tó gbẹ́sẹ̀ kínní gbẹ́sẹ̀ kejì, onítọ̀hún yẹn ó ti lọ. Kò sí lẹ́rọ̀, bí idán ló ń pààyàn. Ṣùgbọ́n nísìnyí mi ò tí ì ní ẹnìkan tí màá tẹ̀sí ẹ̀ lára rẹ̀ bá. No, I was just talking. Where are you running?
so kí lẹ rí pẹ̀lú àwọn irinṣẹ́ ogun ìmíì so ọkọ̀ tí wọ́n wíìrì so bóyá a sáré yọjú wo ìkànnú àwọn ààfin tá à ń wí kí a fi wo bí ibẹ̀ ṣe rí. Ibi tẹ́ ẹ wà yìí ààyè ọba kọ̀ọ̀kan irú ilé mọ́kànlá ní bẹ nínú ilé irú fúláàtì báyìí bẹ́ẹ̀ ni ìgbà tí wọn ò tí ì kọ́ tán tán ṣẹ̀ṣẹ̀ ń kọ́ lọ́wọ́ ẹ̀rù máa ń bà mí láti máa dáwọ́ bí torí tí mo bá wọ bí tí mo bá lọ tí mo bá fẹ́ jáde ibòmíì ní ti bára mi tó mo lè jáde kí n bára ẹ̀kúlé níbí mo lè jáde kí àwọn igi ni mò ń rí yìí mo lè jáde kí n tún bára mi pé kan ní ẹ káàbọ̀ ẹ lẹ́sà ẹkúṣẹ́ ẹ dákun mo fẹ́ jáde síta ni ẹ sọ̀kalẹ̀ ẹ gbà báyìí ẹ ṣeun sà no kì í ṣe bí mo fẹ́ lọ sí ìta níbi tí ọ́fíìsì wà nǹkan wọ́n ṣe ẹ bá ti sọ ibi tẹ́ ti ń bọ̀ náà lẹ́gbàá mú wọn jáde. It's a car. Car is derived from kara. Agbo. Tọ́ba sọ pé ká àwọn kinní ká àwọn alájà kara àwọn alájà wọ́n ṣọ́tìn rẹ̀. Ìdí àpẹ́ ẹ ti gbọ́ rí. Igi tó ń pè ní àpẹ́ nù. Ìdí igi àpẹ́. Yeah, that one. Kì í ṣe káṣíá tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òyì tó dá dùn. Igi àpẹ́ nù. Igi àpẹ́, ìdí igi àpẹ́, ibẹ̀ ni ìdí àpẹ́ ti jáde. Igi tó ń pè ní àpẹ́ gangan mú tó ń squirrel. Ọ̀rọ̀ rọ̀rùn ìbá. Nígbà tí mi ò rẹ́yẹ kó fò bẹ́ẹ̀ ni mo. Wọ́n ní kí ló dé mo ní kò sí. Mo ní ṣe ẹ̀mọ́ ẹ̀pẹ́ mo ní kò sí wọn ni ẹnìkan tóun náà tún gbọ́n bí òun náà tún họ. Àní kí lẹ̀ ń sá fún lẹ́ẹ̀kan mo ní ọmọ pé ó ní ẹ̀ ṣì wá sọ nǹkan kan mo ní ẹni tájá bá ń lé kì í wí. Kọ́ wa ní ajámbọ̀ ajá òyò ọmọ àwọn tí ń bọ̀ àwọn tí ń bẹ wájú àwọn ò ti sá ìwọ nìkan ló wà but tájá bá ti tóun tó bá ní kí ló ẹ̀yin náà wo ẹ̀yìn ajá ní ń bọ̀.